mo rọ́mọ kẹ́yà sàbí ló ń sọjọ́ ìbí. ẹ jẹ́ àjọ kí torí ọmọ jẹ́jẹ́ ni ó nínú ire ó tún níwà ire. àpáta dé o ọmọ jùmọ̀ bímọ dòun ẹnu mi mo rọ́mọ kí àṣàbí rọ̀ kíbà àṣàbí ọmọ wù mí o ó nínú rẹ̀ ó níwà ire àfijọ́ akéwì tó ní wọ́n ń ṣe onítẹríba bẹ́ẹ̀ ló sì ní láárí ó ń bá ọmọdé ṣe ó ń tẹríba fàgbà Ọ̀yọ́ Aláàfin ní jẹbi àti bí ọ agboolé Oníkòyí ní ti bàbá rẹ̀ ọlọ́fà mọ́jọ ní ti yeye tó bí ọlọ́mọ ńlá ọmọ Ìyẹ̀rú Ọ̀kẹ́ o ọmọ ìjàkà ìjàkàn tí wọ́n ń jà lọ́ba tó sojú ebè tó sojú koro nínú oko ṣé bí ìbá sojú olóko olóko ìbá làwọn ò jàre ọmọ láàrin ọmọ kúre ọmọ pínre ọkọ ò gbọ́dọ̀ jù kan torí bọ̀kan bá jù kan ọba ní kọ́ wọn lóró ọmọ kò yẹ sọ ebi igun tó balẹ̀ igun torí àkàlà balẹ̀ àkàlà jẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ̀ ó tètè dé ó lọ́ra díẹ̀ lẹ́yìn ó tó dé ìgbà tó dé ló balẹ̀ ló mú fún akọni jẹ ọmọ tán yìí ọmọ ngàn yìí ìwọ lọ máa gbọ̀n mọ́ gbẹ̀ngbẹ̀ tó dì mẹ́sí lẹ́yìn ọrùn Níkòyí nílé yan bí lólú ọ̀dàn lẹ́yìn mo dọ́jà mo mú tèdí tẹ̀ǹjẹ̀ níwájú ológun nílé àdídáyín làpálàpá Ìkòyí mo dọ́jà mo mú tèdí ìjà kirimu wiriwiri ìjà kalẹ̀ lọ́jà ọlọ́tẹ̀ ọmọ tí ro ń togun ọmọ gàrò ń togun dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ aláìgbọràn ọmọ gúnugún orí àpò ọmọ àkàlàmùdè tí ń bẹ lọ́rùn òsè gbọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ọmọ òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ìlú bàbá tá a ti bí ọlọ́mọ láti ní kó lówó gbowó kí wọ́n bó dá tọwọ́ rẹ̀ lẹ̀ kó lè dìjà kó lè ta kan kọ́ba aládé kó lè rí nǹkan jẹ. ó sọdún èyí ó ṣe mí ìsìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. ẹ̀fọ́ èkì ẹrú onífẹ̀ẹ́ ni wọ́n ń ṣe ìwọ́ ti dán ọmọ onífẹ̀ẹ́ ní ti ẹ̀ àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu. àwọ̀ tí kò tó bá mú wọlé ayé débọ́n ló máa mú padà lọ sóde ọ̀run ẹja ìjà kó wọlé omi. òdí méjì kàṣà dí àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ kó lè ráyè ṣe tìjẹ́ okú ọdún okú yè tó wàá ṣe púpọ̀ lókè pẹ̀. tóyin bá ṣe tá gbéra ó dinú kókó kí má bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ tí mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.